máyewúrẹ́ ìrẹ́ ìyàwó bódélé ọkọ òtòrè ewúrẹ́ aláìgbọ̀rọ̀ ẹranko ló jẹ́ dákun máyọ̀kín o ìwọ ìyàwó bódélé ọkọ ìgbéraga nígbéra ṣanlẹ̀ ìjọra ẹni. tó tí abáníkàwò dáadáa ọlọ́run fún yín ẹ mọ̀ ọ́ wí ẹ mọ̀ ọ́ sọ ẹ mọ̀ ọ́ kọ́ dáadáa ẹ tún wá já láti ilé tó dáa ṣé oníṣẹ́ tiẹ̀ pé ó tó jókòó tì. ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo. ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ Oyinmomo. ẹ pè é kí n gbọ́ná Oyinmomo 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 Oyinmomo. ẹ pè é kí n túbọ̀ Oyinmomo 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 Oyinmomo. ẹ káàbọ̀ padà sí orí ètò máa ní Oyinmomo lẹ́tọ̀ ètò náà máa ní Oyinmomo láti iléeṣẹ́ AK Media Concept iléeṣẹ́ alára àgbàyídá. mo ti sọ lẹ́ẹ̀kan mo ní gbajúgbajà olórin mùsùlùmí ní àmúwá. mo fẹ́ kí olókọ̀ ìyá mi káàbọ̀ salamu alaykum. Walaikum salamu wa rahmatullah. Walaikum salamu wa rahmatullah wa barakatuh wa shalonki. Inyass rè o àgbáyé eléré ńlá ẹ̀yin tèmi ṣàlàáfíà mo bá yín. dáadáa ni wọ́n wà káàkiri àgbáńlá ayé. alájà Inyass ni àwa ti ń gbọ́ tipẹ́tipẹ́ nígbà kan la bẹ̀rẹ̀ sí gbọ́ pé Ummu àgbáyé ni àbágbáyé nígbà wo ni àgbáyé wọ̀ kí ló mú àgbáyé wọ̀. ọ̀ṣàlà ìyẹn tó kọ́kọ́ pè mí ní àgbáyé years back it was the president of my fans club Inyass fans club worldwide so mo wá ní kí ló yẹ tẹ́ fi àgbáyé sí he now said Ummu ẹ mọ̀ pé orin tẹ́ ń kọ yẹn orin tó wúlò fún gbogbo àgbáyé ni like tẹ́ bá fẹ́ fi Yorùbá kọrin pure Islamic you are very good at it tó bá dẹ̀ ń pé ẹ fẹ́ yin Ọlọ́run fẹ́ ṣe zikiri ẹ fẹ́ kí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam you are very good at it so kò sí even any Christian nínú fans tẹ́ pé wọ́n tún máa ṣe fans club láìlè ti kúrò ní pé Ummu bìkan ó ti di Ummu gbogbo àgbáyé àti pé bàbá tí ẹ̀ ń jorúkọ wọn yẹn Inyass bàbá àgbáyé ni Gauzu Zaman so mashallah Ibrahim Inyass Gauzu Zaman mo ṣe di pé wọ́n fi àgbáyé sẹ́yìn orúkọ yẹn nìyẹn. nígbà tí ẹ wá bẹ̀rẹ̀ sí ní jẹ́ àgbáyé ọ̀kadà tó lọ síbẹ̀ yẹn orin tí ẹ̀ ń kọ yìí a gbọ́ pé ilé ilẹ̀ bọ́lá ni ọmọ àfà tàbá lè pè á náà ní àfà náà àfà nìyá náà bóò ní kékeré yín bóò ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ bóò lè ṣe ṣe ní kúkúrú èdè. ní kúkúrú èdè bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ atọ́kùsà ni pé ilé tí mo ti jáde ilé àfà ni àti ìyá àti bàbá àwọn méjèèjì ni wọ́n kéwú yanjú tí wọ́n jáde fànàwí so dádì kéwú wọn jáde ní mad làárọ̀ bí nìbàdàn mọ́mí dẹ̀ kéwú jáde ní Markaz ní Agége so wọ́n máa ń train wa ní Al-Qur'an torí pé ilé wa yẹn wá jẹ́lé onísúfí nǹkan táwọn dádì wa bá lọ́wọ́ bàbá tiwọn nìyẹn so táwa náà délé bá nìyẹn a máa ń ṣe zikiri everyday tá bá ti ṣe wàsífà tán most especially on Friday after kuburo so mo kàn notice pé dádì máa ń street pẹ̀lú mi pé kí n há kọ̀sídà àti Quran wọn ò fún mi ní chance láti ṣeré pa púpọ̀ so tó bá di pa fẹ́ ṣe zikiri yẹn ọmọ wa ń tì mí síwájú pé ó yá Ummu ó yá ṣe so èmi náà kàn gbọ́jú bára mi pé mo ní. ẹ ti ń jẹ́ Ummu ń gbà yẹn. no Aisha ó yá ṣe. bẹ́ẹ̀ ni so tó bá ti tì mí síwájú bẹ́ẹ̀ yẹn ẹ mọ̀ pé bẹ́ẹ̀ dáírà zikiri ni onídìí onílù onídìí elégbè so tí bá gbé ṣe yẹn wọ́n bá mi gbé so ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ tó fi di pé mo wá ní àyà. àwọn kí lè mọ̀ kàn gbà yẹn náà. a máa ṣe consider akí Ànábì Muhammad adé ṣe zikiri. àbálíkọ́lì bùi la ẹ ṣe díẹ̀. àbálíkọ́lì bùi la ayẹkùn náà mú tàyàmọ́ khalifa garami bin nabiyyi muayyama abitu bilayli timishara namushida lidhikri alladhi qad taba bada wa matama usajilu fil wurqalili wajrati niyamu wajafni kalmadhani bimagrama unasi mudran
wasifil badiri duramuna sama alufu khaliki malufu safiyullahi barahama láńtàlísínú mi kúlì mọ̀wúfún gáúsù barahama. Allah akbar. Mashallah. Alhamdulillah. Alhamdulillah. Àti ẹ̀gbọ́nu story pé ṣé wọ́n jí yín gbé ní abẹ́ sọnù káúlà. Mashallah. Ó ní bí mo ti gbọ́ story yẹn o. Ṣé wọ́n jí yín gbé ní káúlà ní Senegal nílùú Sheikh Ibrahim lọ́yàláwọ̀ á ní abẹ́ sọnù bó ló ṣe wáyé. Bẹ́ẹ̀ mi lè sọ pé méjèèjì but gba tí mo lọ sí Kaula I was very young, yes, very very young. So mo torí pé grandpa mi Sheikh Muhammad Jamiu baba Yemetu wọ́n lò gbà wọ́n dẹ̀ ṣe khidmah Sheikh Ibrahim gan pẹ̀lú Sheikh Ibrahim. Wọ́n lò gbà Sheikh Ibrahim bẹ́ẹ̀ni. Wow. So aláyè ní Madinat Kaulak. Wow. Títí dé ni. So mo wá tẹ̀lé dáàdi lọ lọ́dún yẹn lọ́hùn. Gbà tí mo wá lọ wọ́n ní ká máa ṣe zikiri a máa ń ṣe zikiri yẹn pé a fi ń ṣe khidmah Sheikh. So kó wa òṣè nídìí pé wọ́n dá patílẹ̀ kó tó máa ṣe because àwọn olólùfẹ́ Anab Muhammad olólùfẹ́ Sheikh Ibrahim máa ń pọ̀ mi. So mo ṣe wá ń ṣe zikiri yẹn ẹ̀yà oríṣiríṣi ló wà ń bẹ̀. Ìlú onírànràn tá àjọ gbé dé ara wa. Ó dàgbà tí èèyàn bá wà ní Saudi ni. Ẹ mọ̀ pé a lot of different countries. Senegal wa. Bẹ́ẹ̀ni bó ṣe rí bẹ́ẹ̀ nìyẹn bẹ́ẹ̀ni. So bí mo ń ṣe zikiri yẹn just because of the voice tí wọ́n ń gbọ́. Ọmọ kékeré. Àti wípé ọmọ kékeré wọ́n wá rí pé gbogbo àwọn kéwù yẹn mò ń wí dáadáa. Allah akbar. Kí dẹ̀ ló fa wíwí dáadáa yẹn má gbàgbé pé mo ní dáàdì mi àwọn dẹ̀ jẹ́ mùdírù lè kéwù wọn nílé kéwù. So àwọn ni wọ́n mi tí lè máa dá tírà tó fúnra mi gbà yẹn ṣùgbọ́n àwọn ni wọ́n wí sí mi lẹ́nu tèmi fi ń ha. So ó ń jẹ́ kí gbogbo ìlú oríṣiríṣi yẹn máa dúró gbọ́ pé ọmọ tó ń gbà tó yá èrò yẹn pọ̀ dáàdì wa ní láti ní pé ká stop pé kí n má ṣe zikiri yẹn mọ́ but a lot of people ní no in fact wọ́n fún mi ní gift gan gbà tó yá wọ́n form circle wọ́n fi mí sáàrin because èrò yẹn ti pọ̀ jù kálukú kan dúró pé voice yẹn ọmọ kékeré wọ́n ń wo kọ́ta lọ́mọ yẹn so wọ́n ń fún mi lówó wọ́n ń jowó sínú ibẹ̀ yẹn wọ́n ń fún mi lẹ́bùn aṣọ oríṣiríṣi ní Kaula. Wow. So kò dẹ́ ṣọjọ́ mọ́lùd ṣùkú bí abí ọjọ́ 3 sí 4 gbà yẹn. But ìgbáradì ti ń lọ. Ó ti ń lọ kalẹ̀ àwọn èèyàn ti ń dé so ìgbà tí wọ́n á stop yẹn wọ́n ṣàyàrí pé kọ́ má jẹ́ kí n stop kí n máa fọ́ di fanfa ní àárín wọn wọ́n mú mi wọ̀bì kan so nǹkan tí mo notice ni pé ibẹ̀ yẹn lẹ́ni yẹn ti ń ṣọ́ mi. Wow. Yes because pé bí mo kéré gbà yẹn mo notice pé gbà tí ẹni yẹn mi ò mọ kankan so ẹni yẹn kàn mú mi lọ́wọ́ náà ni pé kí n gẹ́dẹ̀ mọ́ ọmọdé kò dẹ̀ kọ́ra mọ́ mi wọn ṣe aṣá kan ń lọ. Ẹni orí lọ bá lọ. Aṣá kan ń lọ ṣùgbọ́n tí a délé lọ́dọ̀ ẹni yẹn wọ́n ṣe mí dáadáa wọ́n tọ́jú mi because àwọn máa ń appreciate. Obìnrin àbọ́kùnrin. Obìnrin. Wow. Wọ́n tọ́jú mi gan and I spent like 3 to 4 days. Níbẹ̀. Yes. Kò dẹ̀ ṣe mí lẹ́ni tí mò ń sùn mò ń jí mò ń jẹun mo ò gbédè wọn ò gbọ́ tèmi but ẹni yẹn ò ṣe nǹkan kan tí ò dáa fún mi. Báwo ni a padà rí yín padà. Thank you sir. Mo kàn notice gbà tí mo dé padà ni mo ṣe ń gbọ́ sórí pé wọ́n ti wà disturbed wọ́n ti ń wá mi nǹkan kan so maybe bóyá torí ìbíbẹ̀ lọ́hùn daddy or something I don't know ẹni yẹn dá mi padà ṣùgbọ́n wọ́n mú mi dé ilé wọ́n mú mi dé bí mosque gangan so bí pé kí wọ́n dé ọ̀kan wọ́n wá nawọ́ sí mi pé ẹni yẹn nawọ́ ó ń júwe fún mi pé mo kàn ń lọ but because daddy mi jẹ́ ọ̀tọ̀ popular ní Kaulak so gbà tí mo gbọ́ elédè mi tí mo mọ̀ pé Yorùbá ti wá ní eléyìí mo wá súnmọ́ wọn mo wá sọ orúkọ pé dáàdì mi pé ẹni báyìí àwọn náà wá ṣẹ̀ṣẹ̀ wá mú mi lọ sí ilé. Wọ́n jẹ́ yín pápé kẹ́ máa há Kùránì kẹ́ máa ṣe kọ̀sídà ni bọ́ ṣé àwọn náà ṣé wọ́n ti la àlàkalẹ̀ pé tó bá dọ́jú ọjọ́ ọmọ yẹn máa kọrin ni àbọ̀nà kan ni kò ní wọlé. Zikiri àti kọ̀sídà ni I don't know because my parents ó possible nígbà yẹn tẹ̀mí kéré káwọn ti wò pé ọmọ yìí lóhùn ó dẹ̀ lẹ́bùn báyìí ni dáàdì fi mú mi kòkòkò láàárín gbogbo ọmọ tán bí lórí Quran àti kọ̀sídà jù. Gbogbo àná train ní Quran but particularly basically on that kọ̀sídà àbẹ́yìn là kọ́ bí àti zikiri no mi ò ṣàkọ́bí so bóyá àwọn ti mọ̀ nígbà yẹn but èmi ò mọ̀. àbọ̀ ti ṣe istihara ó ti wo. I don't know but both of them wọ́n support career mi láti ilẹ̀ dáàdì mi dẹ̀ máa ń compose orin wọn ṣolórin o but mo notice pé mostly up till now tó bá wà ní bedroom wọ́n máa ń dá orin oríṣiríṣi wọ́n máa ń ṣe zikiri gan tí ò ṣe nǹkan tí wọ́n gbọ́ rí lẹ́nu èèyàn so mo lè sọ pé mo pick from him then mom sí mi wọ́n ní voice gan àwọn náà ṣolórin but wọ́n ní ohun orin gan tẹ́ bá gbọ́ ohun wọn ẹ máa like so mo pick voice náà látọ̀dọ̀ títí wọn but ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní dípé mi náà ń kó báńdì jọ mo wá ń jáde wọ́n pè mí lọ́tún lọ́sì ẹ̀bùn orin yẹn ṣẹ̀ṣẹ̀ wá wọlé pé òkè bí èèyàn ṣe lè compose ni bí èèyàn ṣe lè lórin gangan yàtọ̀ sí zikiri gàbàdáyà. ní tẹ wá mú ní gbòógì iṣẹ́ ó tọ́dún mélòó báyìí.
Mashallah bí kòdúrà ti la tí mo mú ní gbòógì iṣẹ́ tí mo kó band boys pé èmi náà fẹ́ lélégbé mo fẹ́ lónílù mo fẹ́ ṣe gbá 24 years now. 24. Yes. Wow. Album mélòó? Mo ti ṣe album tó pọ̀ mo dẹ̀ ti ṣe personal album ó ti pọ̀ joint album náà ó ti pọ̀ tí ò ló ń kà. Then ìrìn àjò yẹn nípa ẹ̀ máa kọ́ ṣe rẹ́kọ̀dì àkọ́kọ́ ọdún wo? Ọdún tí mo kọ́kọ́ ṣe rẹ́kọ̀dì àkọ́kọ́ máa rántí báyìí torí pé then wọ́n ó dẹ̀ normal ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwa olórin la máa ń gba irú bẹ́ẹ̀ kọjá because nǹkan tí studio tí mi ò wọ̀ rí nǹkan tí mi ò ṣe rí so ẹnìkan ló guide mi ń gbà yẹn àmọ́ ìnáwó yẹn pọ̀ ó pọ̀ gbàtà náà padà dé bẹ́ẹ̀ so ẹ̀kan tí ẹ̀ ṣàrùwọ̀n jẹ́ fún wa ni so then ó ti pẹ́ gan and my first album is àṣírí ńlá. àṣírí ńlá ó ní wọlé kọ́ngbà náà ṣe ẹ̀ṣin rántí ẹ̀. mo rántí dáadáa. Ó yá. àṣírí ńlá tọ́lọ́hun tọ́jú fún wa ní ọjọ́ ikú ẹni àtọjọ́ ọ̀la ẹni mo ní ìtẹ́lọ́rùn ní bàbá ìwà gbà fọlọ́hun kó lè rọ́nà lọ àkọsílẹ̀ ṣàgbà gbogbo wa o ètò ọlọ́run ọba ti dájú. ṣé wàá lọ? kò lọ torí pé then mo ń face challenges of marketers. So kò lọ mi lè sọ pé kò lọ but ó wà ní orí audiomack a lot of people yes wọ́n ti wá ń wò yes torí pé òbí ti dé ẹ̀wọ̀n tí àwọn káàkiri àgbáńlá ayé tí agbáyé ní olóko ọ̀yá mi ní Ummu Inyass Ummu àgbáyé Aishatu olórin ọba alájà nígbà tí ẹ wá lẹ́ni tí ayé mọ̀ tán mọ̀ dáadáa ọdún wo ni? Tí mo dẹni táyé mọ̀ dáadáa. Album wo lẹ ṣe? Ẹrù ìyàwó ibẹ̀ ló ti di pé orúkọ yẹn bẹ̀rẹ̀ sí ní tàn through album yes ẹrù ìyàwó èmi nìkan ni mo dá ṣe after then ni mo ṣe equal right ìyẹn joint album ni album náà ni but àwa méjì la ṣe èmi pẹ̀lú Alhaji Sauty Arẹwà. Ta ló ní Sauty ló ní èmi ni mo ní ẹ wá mú Sauty mọ́ra so a sọ̀rọ̀ nípa mo like in something like iṣẹ́ tèmi máa ń like káwọn èèyàn rí ẹ̀kọ́ tó pọ̀ ń bẹ ju pé a fẹ́ freestyle lọ so ọ̀rọ̀ inú ilé ọkọ dẹ̀ ni mo máa ń sábà ń sọ. Album mi tí mo ṣe ń gbà tí mo sọ yìí kò ń ṣe first album mi o bẹ̀tẹ̀ ẹrù ìyàwó ọ̀rọ̀ marriage ni mo sọ equal right yìí náà. kó o lè ṣe kọ́ kílẹ̀ kọ́ ń bẹ̀. fún mo ní mo múra Aishatu rẹ́lẹ̀ ọkọ orí mi má jẹ́ n kábàámọ̀ nílé ọkọ mo wá ń sọ àwọn ìwà wo ló yẹ kóbìnrin ó mú dání tó bá ń lọ ilé ọkọ tó fi lè gbé bẹ́ẹ̀ pẹ́ kí ló lè mú fẹ́ obìnrin kún tá fi jèrè rẹpẹtẹ nílé ọkọ ẹ̀sùn mọ́ bí kẹgbọ́ o ẹ̀sìn ní ìwà ní kàmúwà mẹ́sìn kálẹ̀ kògò já mo fi àwọn ẹranko oríṣiríṣi mo fi wọ́n wé obìnrin tó ṣe wípé a gbọ́dọ̀ fi wà jọ wọ́n tó bá fẹ́ pẹ́ nílé ọkọ mo dẹ̀ mú ẹranko ẹyọ kan mo fi wé obìnrin pé tó o bá fẹ́ pẹ́ nílé ọkọ o lọ́ọ́ fi wà jọ ẹranko báyìí ó di dandan kó pẹ́ nílé ọkọ. ìyá wa torí àwọn èèyàn tí wọ́n wò wá torí àwọn tó ń wò wá náà wọ́n fẹ́ kẹ́kọ̀ọ́ ni wọ́n fẹ́ mú ní ọkọ̀ kejì bẹ́ẹ̀ tiẹ̀ sọ èyí tí wọ́n gbọ́dọ̀ fi wà jọ ìwé nìkan fi wà jọ gan láti lè ilé ọkọ gbé. na mashallah eléyìí tí a lè fi wà jọ kí n tó lọ síbi eléyìí jẹ́ kí n sọ méjì nínú èyí tí ẹ gbọ́dọ̀ fi wà jọ ọ̀kín ní ìgbéraga ó fàìn lóòótọ́ ṣùgbọ́n tó bá lọ fi wà jọ kí n tí ò sẹ́ni tó jọ ẹ́ lójú nílé ọkọ o lè má last ń bẹ̀ bẹ́ẹ̀ náà dẹ̀ ni ò gbọ́dọ̀ fi wà jọ ẹlẹ́dẹ̀ o bó ṣe lè wò kí ọkọ lówó kó lọ́lá tó àbí kó tọ́jú ẹ̀ tó àwọn ẹbí ọkọ rẹ ọkọ wọn ò ní lè wá torí pé téèyàn bá gbé góòlù sẹ́lẹ́dẹ̀ lọ́rùn á gbé wọ̀gbẹ́ ni. bó o lè ṣe kọ́ lórin torí mẹ́pẹ́ ẹ̀ ní sọ lọ́rọ̀ fáwọn èèyàn tó ń wò yín lé àbí tó fẹ́ rà bó o lè ṣe kọ́ lórin. àwọn ọ̀jọ̀gbọ́n wọn kóra wọn pọ̀ wọ́n wá ń béèrè pé o ẹ̀gbọ́n náà kí ló lè mọ̀mọ́ yà dáadáa láyé ẹ̀gbọ́n ṣe lè rè àdúgbò rẹ ló mọ̀mọ́ yà rẹ o rárá o Ummu Inyass tẹ́ bá fẹ́ kàwí ẹ jẹ́ lọ síbẹ̀ mo ní o máyà já o ká sọ pé mi ni mo lọ sílé ọkọ ìyàwó ni mo ń bá wí o Aishatu bódélé ọkọ ò tó rájá kì í mọ̀ pọ́kùnrin kan láìsùn mọ́ máyewúrẹ́ ìrẹ́ ìyàwó bódélé ọkọ ò tó rewúrẹ́ aláìgbọ̀rọ̀ ẹranko ló jẹ́ dákun máyọ̀kín o ìwọ ìyàwó bódélé ọkọ ìgbéraga nígbéra ṣànlẹ̀ ìjọra ẹni lójú ẹ jẹ́ wọ́n lọ síbi ẹranko owó gangan ló wáyé ká fìwà jọ ẹ ló kárẹ̀ Aishatu akọrin tó gbọ́n ẹranko kan bẹ tó níwà tútù tó ní faradà ó tó dẹ̀ tún ní
sùúrù tó pọ̀ kò tún kí n dọ̀tí. Táwa lẹ́ranko ọ̀hún torí ìjọba àsìkò mi fẹ́ gbọ́ lásìkò ní àgùntàn ni ó jẹ́ ìwọ ìyàwó bódélé ọkọ ò tó bá gbọ́ kò ṣe bí aláìgbọ́ ló ń mú ní pẹ́. Àgùntàn ni ó jẹ́ ìwọ ìyàwó bódélé ọkọ ò tó bá rí kò ṣe bí aláìrí ló ń mú ní pẹ́. Má ṣe kọ̀rọ̀ sí mi lẹ́nu, má ṣe kọ̀rọ̀ sí mi lẹ́nu, kó yá gbọ́ kó yá tẹ̀lé ní tí mo sọ, má ṣe kọ̀rọ̀ sí mi lẹ́nu. Eléyìí tí ẹ̀ ń kọ́ yìí tí gbogbo ẹ̀ tó ń dùn tó ń dán yìí àlùbáríkà ọ̀hún ìyá ló pọ̀ sí láàrin àì bàbá wọn ní ojú ní ẹ̀ lánàá ní pé lánàá rẹ yá ló wọ̀ ká mọ̀ bó o lọ ṣe ṣé ó ní kí nìkan tó bá yín dọ́gbọ́n ẹ̀ ní kọ̀rọ̀ àmì ní ta ló ṣe náà méjì wàláì tó náà méjì náà mo mọ̀. wọ́n bẹ́ẹ̀ ni olóòtú àwọn méjèèjì iṣẹ́ Ọlọ́run ni torí pé tó bá jáwọn náà ni wọ́n fẹ́ béèrè wọ́n lè má béèrè ní tó báyìí. Allahu Akbar. àlùbáríkà àwọn méjèèjì ló kún iṣẹ́ Ọlọ́run yẹn lára. tó bá béèrè fún ọlọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀ni wọ́n lè mọ́ béèrè tó báyìí. wàláhì láàyè. tó tí a bá ní ká wò dáadáa Ọlọ́run fún yín ẹ mọ̀ ọ́ wí ẹ mọ̀ ọ́ sọ ẹ mọ̀ ọ́ kọ́ dáadáa ẹ tún wá jáde láti ilé tó dáa. Mashallah. ṣé o ní ṣó tiẹ̀ pé ṣó ó tó jókòó tì. ọ̀dọ́ yín ní kọ̀ọ̀kan generally torí èmi mọ àwọn orí tẹ̀yìn ti rí ẹ̀yin ti kọ́ ni ẹ ti gba mọ́tò rí kì í ṣe mọ́tò kan kì í ṣe méjì generally torí àwọn tó ń da ìfẹ́ bẹ́ẹ̀ dàbí Ummu Aisha. bẹ́ẹ̀ni ó ṣe é jókòó ti ṣùgbọ́n ó dáa ká fi nǹkan míì kún kó má jẹun nìkan. kí lẹ́yìn mú kún. I'm a business woman. ẹ̀ ń tà bẹ́ẹ̀ni ẹ̀ ń rà yes. kó lè bá a jọra wọn. bẹ́ẹ̀ni ìjọba bá lọ sóde orin tó bá ṣe bíi pé a get more profit a níbi tá a máa tún kó sí tó tún máa tún dowó ńlá bẹ́ẹ̀ni. iṣẹ́ ìjọ tiẹ̀ lé yín rí. tó lé yín rí. ó lé mi o alhamdulillah. kí àwọn nǹkan tó ṣẹlẹ̀ kakàn sọ lérè fi tó yá àsìkò. àwọn nǹkan tó ṣẹlẹ̀ pọ̀ challenges wa pọ̀ gan but the biggest of it ni pé I had an accident. An accident ní ọdún wo. Yes. mo mọ̀ pé kọ́ni kan gbà náà wọ́n ní wọlé kọ́ ẹ kọ́ ni yẹn fún mi èmi mo ní lọ́wọ́ bọ̀tẹ́ kọ́ bá mi o kí justice náà gbọ́ bó lọ yẹ kọ́. ní 2020 ní accident yẹn. bó lọ yẹ kọ́ ni yẹn. ló ti ṣe mo tẹ ẹ jẹ orí ti pọ̀. orí tó gbomi lójú èèyàn ni. orí ti pọ̀ orí ti pọ̀ lóòtú ní ìtẹ̀wá rántí but then à ń lọ sí show ni me and my band boys so and a boss ni ó write off àrí kankan mú then accident yẹn pọ̀ gan like 11 of them ni wọ́n ṣèṣe gan. rẹpẹtẹ yes ẹni tẹsẹ̀ ẹ lọ sí ẹni tí ẹ̀mí ò bọ́ but wọ́n wound gan ẹsẹ̀ ẹlòmíì lọ sí ọwọ́ lọ sí ojú ẹlòmíì lọ sí. ojú fọ́ àbójú. ó fọ́. yes. àwọn ènìyàn kọ́ṣẹ́ lè ṣe wà pọ̀ ní báyìí. wà. ẹ sì jọ ń ṣeré náà ni. wà bẹ́ẹ̀ ni. so kí ló wá fà ṣé ẹni tó wa mọ́tò mutí yó ni. ẹni ò mutí manager mi ló wa mọ́tò kò dẹ̀ kí mọtí. ok so kò mutí lórí mùsùlùmí ò tẹ gbọdọ̀ mutí. kò dẹ̀ sùn. ok mo ṣe pé ó ń sùn no I don't just know what happened. ẹ ń bọ̀ ni abẹ́ ń lọ. à ń bọ̀ láti ibì kan à ń lọ sí ibòmíì bẹ́ẹ̀ ni. ẹ ti pawó rẹpẹtẹ. àbí àyọpá arówó ni. ìgbà tí ò ṣe àkọ́kọ́ wa a ṣẹ̀ṣẹ̀ máa lọ rú ẹ̀. díẹ̀ tí ìbá jẹ́ star báyìí báwo lè ṣe lè manage stardom yìí àti ilé ọkọ tó rọrùn ṣá. bẹ́ẹ̀ ni ó wà kwáyà ọgbọ́n àti sùúrù because méjèèjì ló tóbi marriage àti career méjèèjì tóbi gan but ó wà kwáyà sùúrù àtọgbọ́n somebody like me tí mo bá fẹ́ lọ ìgbà mi ó máa ń take me 2-3 days maybe from one shoot to another or studio or a fẹ́ shoot video so mo kọ́ máa gbà mí lọ́jọ́ méjì mẹ́ta before kí n tó lọ yẹn tọkọ mi ti approve mi láti ní pé kí n lọ èmi náà ti ṣàwọn pẹ́pẹ́ ń fúrú kan tó dáa kalẹ̀ fọ́kọ́ mi tó jẹ́ pé at least òun lè tọ́ mi dá pé àwa kò sọ́kàn bẹ́ẹ̀ o so àwọn nǹkan tí mo mọ̀ pé àkọ́ mi lè miss mi ní àwọn aspect yìí màá ti ṣe kalẹ̀ màá ti arrange before kí n tó lọ then tí n bá ti dé bó ṣe lè wùn kó rẹ̀ mi tó mo máa tún ṣe àwọn pẹ́pẹ́ láti fi sọ fún wọn pé ẹ ṣé olówó orí mi ó ti yàtọ̀ sẹ́ni tí ó jẹ́ pé kò tiẹ̀ náà ní ọkọ yẹn wà kàn fọkọ́lẹ̀ wà kàn lọ ṣáà bọ́ mọ́ so tíyàn bá ti lè check and balance lórí méjèèjì. ṣé ọmọ yín kan tí ọmọ yín ti máa ń kọrin báyìí ṣé àti èrí tó fẹ́ràn nínú àwọn yín. àwọn ọmọ mi fẹ́ràn orin gan o. wọ́n lè ti ń kọ́. wọ́n kọ́ o. àgbà wọn lọ sọ àgbà wọn sórí ètò yìí láti iléeṣẹ́ AK Media Concept àti àjọṣepọ̀ iléeṣẹ́ Aspira tí wọ́n ṣe ọṣẹ oríṣiríṣi
ìfọwọ́ ni o ìfabọ́ ni o àbíbà àwọn ṣe àti bá ọ̀sọ̀ tí wọ́n ní kí ẹ máa fi wẹ̀ wọ́n ní ká gbélé fún yín ẹ lè yọgá ní kárí ìwé yọkà àwọn yorì wọ́n mọ̀ pé lóòótọ́ ni òye bọ́ ó pọ̀ o ẹ mọ̀ mú fọṣọ ẹ mọ̀ mú fabọ́ iléeṣẹ́ yín á máa gbòòrò ẹ lè fi yókù lẹ̀ ó pọ̀ thank you God bless you. ẹ ṣeun tí ẹ bá wa fún àwọn tó ń wò yín káàkiri kí ni nǹkan tí ó ń bọ̀ látọ̀dọ̀ Ummu àgbáyé Inyass kí ni tuntun kí lẹ̀ ń pò pọ̀ lọ́wọ́. mo ń pò iṣẹ́ kan pọ̀ lọ́wọ́ mo pè ní my husband tẹ́ ẹ bá gbàgbé mo ní mo like kí n máa sọ̀rọ̀ nípa home so my husband ni pé àwọn kan wá ní láti máa appreciate wọn then nínú ẹ̀ mo sọ fún àwọn ọkùnrin wa wípé o gbọ́dọ̀ ní mẹ́rẹ̀ẹ̀rin tó bá fẹ́ pera ẹ lọ́kùnrin tó bá ti ní mẹ́rẹ̀ẹ̀rin ó dájú ó tọkùnrin tẹ́ bá fẹ́ mọ mẹ́rẹ̀ẹ̀rin yẹn ẹ jẹ́ kó jáde kẹ́ wá gbọ́. irọ́ o ẹ̀kọ́ díẹ̀ ẹ fi kọ́ díẹ̀ ẹ lè fi director ẹ lè fi kọrin Terry ọmọ ayébọ̀ náà ń jẹ́ ẹ lè forúkọ wọn sí. olóòtú ẹ má yẹ kí n gbé expo tí wọ́n ti sọ́ nísìnyí ẹ jẹ́ kó lọ gbọ́ ni o kò ní pẹ́ jáde á kó pọ̀ lọ́wọ́ tó èèyàn àti ẹwà káàkiri àgbáńlá èmi mọ̀ pé Ummu ó fi orin ṣàwọn fún wa lórí ètò ó dẹ̀ ẹ̀fọ́ ní dúpẹ́ ẹ̀fọ́ ní dágbére. mo ní ó yẹ ká dúpẹ́ fáwọn olóore o Ummu mo dúpẹ́ fẹ́yìn tẹ́ ń fẹ́ tiwa. Alhamdulillah. a ní téèyàn bá ń gbòrin mi tó sì ń fi ìfẹ́ hàn ọmọbadé romó àtìlù àtòrin lèmi náà fi kí wọn. ẹ wo téèyàn bá ń kọrin tó dùn gan tí ò bá rẹ́ni gbọ́ tó bá dẹ̀ tún rẹ́ni gbọ́ tí ò rẹ́ni fi ìfẹ́ hàn o orí oníṣí onítọ̀hún láti kọrin tuntun tóra ní bá ṣe ń kọ́ náà tó kò sí dànsákì ìyẹn ló wá fa sábàbí fáwọn olórin mìíràn tó ti ń kọrin nígbà kan tó fi fà sẹ́yìn tàbá ń kọrin tó dùn gan tá ń ṣe náà sí ẹ o tàbá rẹ ní tó dùn mọ́ tó sì ń fi ìfẹ́ hàn ọpẹ́ ló yẹ fún tọ̀hún láìsí iyèméjì o ṣé mo bá fẹ́yìn sọ́wọ́ ọ̀tún ká tún fẹ́yìn sósì káwọn fẹ̀yìn rìn títí lọ délùú Ìṣẹ́yìn o ṣẹlẹ̀ ní tí yóò fẹ́ràn ẹni kò ní lè yín ní àmẹ́ni tó bá ń yìn wá ọ̀ ẹ̀ rí pé ó yẹ ká kí ẹ̀yin olólùfẹ́ mi ò fún àgbáyé ẹ ṣé mo dúpẹ́ ìfẹ́ o àyíṣà àtú o àtìlọ àtòrin lèmi náà á fi kí yín. èmi náà dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn tí ẹ̀ ń wo tẹlifíṣàn Oyinmomo tí ẹ̀ ń bá wa fọ́ ṣùgbọ́n ẹ̀ nílé iṣẹ́ AK Media Concepts Limited pàápàá àwọn tí wọ́n wà ní ẹ̀yìn ìtàgé bẹ̀rẹ̀ látòrí ẹni tó gbé kámẹ́rà sí mi lójú Justice ọmọ ohun oṣù Ayọ̀bámi àbúrò mi dára ti Terry ayébọ̀ Taofik Ìṣọ̀lá àmọ̀ kíọ́kíọ́ àti dàda àwúrú ẹni tí ó ń gba gbogbo ẹ̀ kalẹ̀ Adéròmú Kazeem ní orúkọ tèmi o ọmọ ọba ni mí nílùú Sàárẹ̀ Olúpàkó ní ìpínlẹ̀ Kwara níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ọmọ Àlàbí ọjà mo darí wá sílé ọmọ Adéníyì lọ́jọ́ òkú Adéròmú ó dàbọ̀. Oyinmomo.